Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Wárápá àbí kílẹ̀ gbé bó ló ti fẹ́ rí yẹn. Kí n tiẹ̀ pẹ̀lú wárápá o. Ṣé ìwọ ló mú ni àbí ìran rẹ àbí wọn ni mọ̀lẹ́bí rẹ ni wárápá ń ṣe. Yóò múra yín. Mo ní kí Sapala ó jáde kégbodò wọlé ẹni ò dáa débi tó burú dé fáfúntọ́ lè mọ̀wé fọmọ láàrin ọjọ́ méje ọmọ sì máa lọ sùkú. Àní ẹ fọkàn balẹ̀. Ọkàn mi ò balẹ̀ ọkàn mi ò dẹ̀ lè balẹ̀. Àbẹ́ ẹ̀ mọ gbàna mi. Irú ọmọ ìgan ló yọ ọ̀dẹ̀ fa. Èmi ti wí tèmi o. Wọ́n ní fọ létí wọ́n ní kí ọ lọ pé kọ́ mọ̀ sí. Ayé tó tó fún un. Baby show wa okay ṣá. Yeah, I'm okay. Arẹwà mi pàdé. Sorry. Àbí wọ ni áńgẹ́lì tí ìyá ọmọdé yẹn rán sí. Alèlé mi ni àsìlélé mi náà kọ́. Ìwọ ó fẹ́ fẹ́ mi with this your tribal mark and triangle head. December ìbẹ̀rẹ̀ Kúnlé Pasuma December 1st 2018 àwọn kan lájọ bẹ̀rẹ̀ Kúnlé Pasuma lọ́ọ̀bẹ̀ Kúnlé tí wọ́n sì máa ní sẹ́yìn pàṣẹ àfihàn ẹbí wọn ẹ̀la bí ó Pasuma agbẹ́gbẹ́rúkọ ọ̀sà ti kárí pé dáwà sí àwọn àti ẹbí wa lábí ọba àzúmá bẹ̀rẹ̀ sí ẹṣẹ́ lọ. January 1st 2018 gbogbo alábẹ̀bẹ̀ lọ́rọ̀ sáàtì lágbàdúrà Kúnlé Pasuma alábẹ̀bẹ̀ ọgbọ́dún tuntun kò sí àwọn aṣọ kò sí aṣọ mọ aláfíà ìdùnnú ayọ̀ eré gbogbo Kúnlé Pasuma. orí bẹ́ẹ̀ fáwọn kan kò rí bẹ́ẹ̀ Kúnlé Pasuma alábẹ́ fáwọn kan dúró yìí. àwọn tó rí bẹ́ẹ̀ fún kì í ṣe agbára wọn. òun ṣáàtì ní pé kò rí bẹ́ẹ̀ àwọn tí ò rí bẹ́ẹ̀ fún wọn ọ̀dẹ̀ iṣẹ́ ọlọ́run Alábí ọba Pasuma àsìkò ní ó ti tó Kúnlé Pasuma Alábí kẹtẹrẹ wọn. ẹtẹrẹ máa dùn ẹ parí ẹ. àwọn wà ní December 30th ọgbọ̀n ọjọ́ lélẹ́yìn nínú oṣù kejìlá ọdún 2018 ọjọ́ kan lókùnkùn lélọ́bàgàmì Àlàbí ẹ̀rín lánàá kí n fi sọ pé 2018 bá a ṣe láàbàgà Àlàbí máa báyìí báyìí ó kùjọ́ méjì kẹ́mi àti 2019 Àlàbí ọlọ́bàgà kábọ̀rà wà lọ́wọ́. Pass your bro, brother. Ọjọ́ kan lóko èdè ní 30th of December ọgbọ̀n ọjọ́ oṣù kejìlá ọdún 2018 ọjọ́ kan lóko bá a sí lá kẹ́mi àti 2018 Alábí ọba Pasuma ká ṣe bye bye àtúnlẹ̀ ríra mọ́ Kúnlé Pasuma ó wá kọjọ́ méjì kẹ́mi àti 2019 Alábí ọba Pasuma kábọ̀rà wà lọ́wọ́ pé welcome to me Kúnlé Pasuma. èyí tó wá kù káàká àfisọdún tuntun jí bọ́ra
a ò ní ṣe nínú ààrẹ ò Paso a ò ní ṣe nínú wàhálà o a ò ní ṣe nínú prison o lágbára lọ a ò ní ṣe ní ọsibẹtò Ògúnlé Alábí a ò ní rí dààmú lábá ẹ̀ka Pasuma wọn kì í mú èèyàn tipátipá kó ṣami tí wọ́n bá ń ṣàdúrà Ògúnlé Paso ẹni tó bá wọn pé àmẹ́nu ẹni tá a ṣe wàhálà bí ó bá Pasuma ní àṣà mi Ògúnlé Paso jáwùsùn sáà ọmọ nìyí ìjọba náà rí bàbá ọba ipa ṣòbro Brighton aláàbẹ̀ Kúnlé rí ẹkì ní ẹsẹ̀ mi gbọ́rí mi wò ó. Àṣírí máa mú. ìyẹn tó ní. Ṣé òun ni? ó di méjì. Lásù sámọ́ọ̀lì. ẹlànà ẹgbẹ́ orí òtútù sáré Paso ṣe. kì ní ẹsẹ̀ mi. Àṣírí máa mú. ìyẹn tó ní. Ṣé òun ni? ó di méjì. Lásù sámọ́ọ̀lì. ẹlànà ẹgbẹ́ orí òtútù sáré Paso ṣe. mo dẹ̀ lè dánmọ́ mo lè dá mo lè dá mo lè dá o omi tí gbà fún mú ọmọ mo dẹ̀ lè dá àwọn tí ó gbà fún mú ọmọ òòlù tẹ̀wọ̀n Ògúnlé Paso. omi tí gbà fún mú ọmọ mo dẹ̀ lè dá àwọn tí ó gbà fún mú ọmọ òòlù tẹ̀wọ̀n. Èso mímu ni o máa tẹ̀ lẹ́nu. Èso mímu ni o máa tẹ̀ lẹ́nu. Àwọn tó tẹ̀ lẹ́nu tí wọ́n bá ti ń dánú ẹ fún ọ ní ìpanu mọ́tò sọnù kan sọnù. Wọ́n kóra wọn ní ìjánu. Kò sí slogan méjì nígbó. Ẹ máa ń bọ̀. Wọ́n sọ bẹ́ẹ̀. Àwọn tí a náà sọ bẹ́ẹ̀. Wọ́n wí bẹ́ẹ̀. Bí báwọn sì báwọn ní kàbà sọ wá. Gbọ́ ìṣẹ́jú ṣẹlẹ̀ Paso. Paso lótèrè lọ́tún gbá. Onítẹ̀rí ilẹ̀ Paso. Ọmọ yàrá náà mi àrà mi. Lágàtà tó kọ́ fújì Paso. Bàbá ọba tí wọ́n ń sàlàyé o. Ìmọ̀lẹ̀ fújì yóò ṣòdì. General Overseer Paso. Alábí ó yẹ jọra àgbàtà. Mọ Mr. President alùjọ́nà o alùjọ́nà fújì àlàgbé ńlá. Ọmọ ìyá náà bẹ tó ń gbọ́. Ìbá sí mọ́lẹ̀ àlàgbé ńlá. Olóyè mi gan tó ti gbọ́ Paso. Ó ti pẹ́ ti pẹ́. Olóyè mi gan. Ó ti pẹ́ ti pẹ́. Ó náà sọ pé òun ò lè máa jẹun o. Lójoojúmọ́ ẹ̀dá jẹ ṣàwámà o. Ìgbà tọ́lá tọ́bọ̀ ẹgbẹ́ kí ni bàbí mi wí. Oníjẹkújẹ ṣáàní o. Olú ọjọ́. Ọjọ́ ṣàwámà bàbá ní mi nínú mú ni o. Olóògbòdì là àwọn kúrò lólórí tó kọrin sẹ́yìn lù. Olórí tó kọrin sẹ́yìn lù ó. Kò létí ní ìyá pé kò fẹ́ gbọ́. Kò fẹ́ gbọ́ ní ìyá pé kò létí. Kò létí ní ìyá pé kò fẹ́ gbọ́. Kò fẹ́ gbọ́ ní ìyá pé kò létí. Kò létí ní ìyá pé kò fẹ́ gbọ́. Kò fẹ́ gbọ́ ní ìyá. Ẹ̀yin ìjọba àṣẹ ó yẹ tọ́ka ẹ̀gbọ́n nínú ẹ̀mí ó strong ó yẹ tọ́ka tètè ẹ̀ pa ṣápítà òjò
látòrí recognition lórí lórí gàdí ìgbọ́dọ̀ tó sábà àjọ̀dún. Thank you so much. Alhamdulillah, my God. Hey, aspirani people dey mi bazojo. Ẹ ṣe èyí tí wọ́n bá so. Ẹ̀yin tó ń ṣe àdúgbò. Ẹ̀yin tó ìjẹ́ kí rẹ́kọ̀dù December. Ẹ̀jẹ̀ ó di ilẹ̀kùn lẹ́nu abákanmi àlàjẹ́ ẹ̀ṣẹ̀ wa. Testimony and advice. Ó ti jáde bá a sí máa aláàbí fẹ́lifẹ́li. Kò tiẹ̀ sí mọ́. Kò tún sí máa kúnlẹ̀ bá a sí máa aláàbí ó tún ti tán. Testimony and advice. Gbogbo bó ṣe jáde bàṣọ. Ó ti di wìtìwìtì lábàgà bá a sí. Àwọn tó ń jáde sí lẹ́nu tẹ́lẹ̀ aláàbí wọ́n ti gbórí wọlé. Wọ́n lè jáde mọ́ ní December aláàbí ló bá tán. Wọ́n ti mọ bí iṣẹ́ yẹn ṣe ń lọ aláàbí ó bá a sùn mọ́. Ìgbà wá sí ẹṣẹ́ ọlọ́run. Àwọn tó máa ń jáde sí lẹ́nu ní December wọ́n lè jáde mọ́ ìgbà sí ọlá àfáìkà aláàbí wọ́n kárí bọ́nú. Wọ́n ti mọ bí iṣẹ́ yẹn ṣe ń lọ aláàbí ó bá a sùn mọ́. Ìgbà àti wọ́n gbórí wọlé. Tẹ́lẹ̀ bá a sí àwọn náà máa ń jáde ní December. Mákẹ́tà wá rí pé òun ò pawọ́ bó ṣe yẹ kó ń pawọ́. Ẹ lè máa kó bá òun láàbáìkà bá a sí á. Òun ò bá Paso jáde mọ́ aláàbí láàbáìkà. Ẹ jẹ́ kí Paso jáde kóta tí ẹ lọ́tọ̀ tó bá ní January aláàbí wọ́n jáde. Èmi ò mọ̀ yẹn o. Ẹ̀yin onílù ẹ̀yin lè máa ń dá wàhálà lẹ̀. Èmi ò mọ̀ yẹn. Ibi mo ń lọ ọkọ ní ìyẹn aláàbí ó bá a sùn mọ́. Ìbá a sì kú yẹn. Mo ń dúpẹ́ fọ́lọ́hún ní aláàbí ó bá a sùn mọ́. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ mi lábàgà bá a ṣe ṣe gan. Aláàbí ó bá a ta ìbá a wá sínú. Lọ́rùn ò mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́ o. Àwọn tí mo rẹ̀ ẹ̀yin lẹ́gbẹ́ mi dẹ̀bọ̀. Ọlọ́run mo dúpẹ́ wá. Bí n bá dúpẹ́ mo yà láwọn ọmọ o. Bàbá kan mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Mo dúpẹ́ máa ṣe. Etí mo yí ẹ̀yin lẹ́gbẹ́ mi dẹ̀bẹ̀ o. Ọlọ́run mo dúpẹ́ sẹ́ẹ̀. Nígbà dúpẹ́ òòyà aláìmọ̀ oore òní o. Ọlọ́run dúpẹ́ o. Ẹ ṣé thank you so very much. Bàbá God kúnlẹ̀ lábàkà mi àlàbí ẹ ṣé wa. December 30th, Lizda Stephen, Ankara party Alabi Obazuma, Brazil every year ni Okule Bazuma, Alabi ló máa ń ṣe, ọdún kan péré ni ó ṣe, wọ́n á gbé lọ sí Lẹ́kí, wọ́n nítorí àwọn ti Lẹ́kí, káwọn náà gbádùn Lizda Stephen Bazu. Àwọn tí ẹ̀ tó ń bẹ̀ níbẹ̀ wọ́n wá ṣe é lóní hip hop wọ́n pè DJ wọ́n tún wá dá padà sí mainland láìbága bá a sí torí ẹ̀yìn tiwa bá a ṣe bá a ti mà aláàfin ẹ̀ ṣe lòdì Lizda Stephen lóní akéyàn ọmọ ègún yẹn ọmọ Tógò yẹn ọmọ ègún yẹn máa lọ yìí. Lẹ́tù Lizda Stephen aláàbí lónìí akin ẹ ṣe
ẹ̀yin fans wa pàṣẹ tẹ wá gbogbo ẹ̀yin ó ní tíátà o tẹ́kùnlís dance nígbà ní sọ́pọ́ọ̀tì Alábí ẹ ṣeun ẹ̀yin olórin Alábí ó Pasuma látòrí màmá wa abẹ́ni mi sàlá ibi omi ẹ̀kú kalẹ̀ alábẹ́ mọ́ṣọ́ mọ́dà ṣe rífẹ̀ mọ́dà tó kìkì mi sàlá abẹ́ni mọ́ṣọ́ my sister pẹ̀lú àjọbí ewé wọ́n ti ṣiṣẹ́ ń bí wọ́n ti ṣètò làbàkàbà sí ń bí o akíwọ̀ ọkùnrin làbàkà alábẹ́ kún. ẹ̀yin lọ́ba Alábí ó Pasuma ẹ̀yin ìjọ oníjọ Kúnlé Pasuma Alábí akíyín ẹ̀yin aráàlú òyìnbó ẹ̀yin tí Amẹ́ríkà náà ẹ̀yin tí ìlú London ẹ̀yin tí Europe ẹ̀yin tí Malé ẹ̀yin tí Asia Alábí ó Pasuma ìbá àwọn sí akíndòdó yín ẹ̀yin businessman businesswoman Kúnlé Pasuma Alábí ẹ̀ṣẹ̀. Basila Abaka ọmọ ya wà náà obìnrin ọ̀gá òṣìṣẹ́ àmọ́ni Alábí kúnlẹ́kún ìjọba ìjọba o ìjọba o ìjọba o ìjọba o ọ̀gá ọba ọ̀gá tiwọn olóyún tiwa ìjọba o ìjọba o ìjọba o ìjọba o ìjọba gbà fún bí àṣà alájà bí àṣà sàláwà bí àṣà abẹni màámi á ní gbà fún gáàbàṣọ ìjọba o ìjọba o. wọ́n ní ẹ̀ máa ń wulẹ̀ fárígà ẹ̀tọ́wọ́ ẹ̀ máa ń wulẹ̀ fárígà. wọ́n ní ẹ̀ máa ń wulẹ̀ o ẹ̀tọ́wọ́ ẹ̀ máa ń wulẹ̀ fárígà o. ẹjọ́ ẹ̀ máa ẹjọ́ ẹ̀ máa ń wulẹ̀ fárígà o. ẹjọ́ ẹ̀ máa ẹjọ́ ẹ̀ máa ń wulẹ̀ fárígà o. wọ́n ní ẹ̀ máa ń wulẹ̀ o. ẹjọ́ wọn máa ń lẹ̀ báyìí o. ẹ má ọwọ́ pé yẹn máa ń lẹ̀ báyìí o. ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jájà kò dá. ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jájà kò wá pa. ẹ má lọ fẹ́ kí bá rìn jago. ẹ máa fi rin pákéjà kan dá o ogun fún ilé pákéjà o apótí ẹ̀rín yẹn màálù lọ́kọ̀ ya ẹ̀kúnlẹ̀ màálù tí ẹ̀rín yẹn ó ń pe fẹ́rin Pasuma ọjọ́kọjọ́ erin tí ẹ̀rín yẹn tó bá rọ́ ló láàjọ òun fẹ́ràn akáwọ́ sókè. ẹ ó kíni ohun tí ẹ rí yẹn ó pè fọlọ́wọ́n ọ̀gá ògo ibà sí olóyìn tó ń gbà ó ọmọ ẹ náà rí ẹ ọmọ àdìjà kúbúrà ó ìyá alálùbáríkà ọ̀gbọ̀nọ̀gbọ̀n ìyá tó fi ń tọrọ ìyá àdìjà tó pé ibà sí olóyìn àgbàtà yín. ẹ̀ṣẹ́ àdúgbò àníyé dúpẹ́
torí tó bá sọ pé wọ́n fẹ́ ṣàǹkárá dé pé Paso ni wọ́n pè bá a sí ojú bá tẹ̀ bá jáde tẹ̀ ràǹkárá ń jí bá kí la fẹ́ ṣe but torí pé nífẹ̀ẹ́ wa Liz da Silva wọ́n dá Rahim olóńfẹ́ ṣe àǹkárá dé bó ṣe máa ń ṣe é ti 2018 pé Alábí mi Pasuma ibà wá sí ní akọrin nọ́mánọ́má lẹ́yìn tí wọ́n ṣe jáde Alábí ó bó pàṣẹ ibà wá sí ẹṣẹ́ láì sẹ́yìn kò sọ Alábí ó Pasuma Pasuma appreciate ẹ̀yin tèmi gan ẹ̀yin tẹ̀ gbé mi sórí ẹ̀yin tẹ̀ lè sùn làbágà láì pórí Paso ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá jí orí Pasuma ní first choice ẹ̀yin tó jẹ́ pé nínú mọ́tò yín Paso ní nínú ọ́fíìsì Paso ní nínú ilé yín Alábí Pasuma ìbá wá sí iná ń gbọ́ ẹ ṣe nǹkan bá sí látó láwọn fi dé Paso. ọmọ yàrá ànápẹ èyí òdòpọ̀ ẹkùn lè bá sọ. ìmọ̀lẹ́ ẹ̀fújì ìjáyà àǹsí ní hàn mí pẹ́ẹ́sì ìdẹ́tì aláwọ̀ tó gbẹ́gbẹ́ akọrin. ẹ̀yin tí pátápátá Liz da Silva òun ní báwọn dúpọ̀ Paso tẹ́ẹ̀nì kankan nínú ikúlẹ̀ lábàgàmì Alábí ló bá taṣọ lẹ́bà ṣòkòló Adébáyọ̀ ti Jání ẹni ọlọ́àfi ìṣòro tẹ́mi lọ sọ́wọ́ òdìkì tí jáde báyọ̀ Adébẹ́jì wá sí ọ wá sí wá Adébẹ́jì òkú káyọ̀ àmọ́rí mi bí ń bọ̀ o bí ń bọ́ mi success mi àmọ́rí mi bí ń bọ̀ ẹ̀yin kọ́mítì kúnlẹ̀ bá a sí wá aláàfin mẹ́ṣẹ́ wá. ẹ ṣe fún iṣẹ́ Adéolú Adéolú mi fún iṣẹ́ o òṣèlélá Margaret lẹ́rọ Margaret ọmọ òṣèlélá Abíọ́dún kù kára ẹ̀yẹ mọ̀ ṣe wọn kẹ́wọ́ ó kàrí ṣòro fún yìí ilé mọ́dá ti fẹ́ mọ́dá mi bẹ́ẹ̀ ọmọ bọ́ tí ni ìyẹn ṣe Afọlábí mi mọ́fì ìyá Alábí ọjọ́ Bímbọ́ mi Thomas ṣèfọ̀ṣe ọmọ ikọ̀ Abímbọ́lá mi Thomas Adébánks gbogbo UK Ajíkẹ́mi bẹ́bẹ̀ ọmọ ọ̀ṣọ́ ní Adébánks Rónkẹ́mi Odùsẹ́ àmúṣe olúwa mi náà nù káyọ̀dún sáà fúlọ́kì ìdíkò olú káyọ̀ yẹn wọ́n sẹ́. lẹ́kẹ̀mí akóredé ọmọ báyìí akóredé mi kẹ́rin o níbi ọlá yín ọ̀ká oko kalẹ̀ ọ̀ṣẹ́ mi Martins mi ìyàwó Paso inú tẹlifíṣàn bá a ṣojúmọ́ abikẹ́niyàn ṣeun ìyàwó Paso inú tẹ́lì abikẹ́ni ìfẹ́fẹ́ lòmìnira àyàwó Abíọ́dún mi àbísí aláàbí lójú ayé ìbáṣe ọmọ Brighton làkàtà náà rè pínlẹ̀ àbáyíká aláàbí mẹ́rin lọ́rùn
adúpẹ́ fọlọ́run tá a lọ́dún alọ́dún tuntun kúnlẹ̀ láàrín báyìí aláàfin kan ṣọlá. gbọ́nà ògiri ojú lẹ́tẹ̀ rí yẹn. ògiri ojú lẹ́tẹ̀ rí yẹn kó ṣe fi ìjà lọ láì ṣe ayírí láì ṣàbọ̀ fún gbòmù ọmọ jẹ́ láàjọ ẹ̀ ṣáyé ìdúró ojú mi ọ̀rẹ́ ní ìtàn sọ báwa sí àgbà ìjọba náà ń bó o ṣọlá kiri oṣù kó tún jẹ́ tó olórí aláàfin pèrè jíbọ́lá mo dára ṣíà ìmọ̀ tata ní ilé ayé yìí láṣẹ máa ń yọ̀rẹ́ òdodo bá so. lórí àdúgbò ọlọ́kàn òjò mọ́. gbogbo kan. tó máa wáyé látọwọ́ bàbá ọpẹ́. bàbá ọpẹ́. àwọn tèmi òbí mi sílẹ̀ nígbà kan. ó sọ. òjò pé kú lọ́dọ̀ pàṣẹ. ó yá máa gbọ́ràn bèbí dasọ̀ òkòòdè ìgbà. ó gbọ́ràn òpó tó gbé sọ́mọ̀ dúró báwọn lọ́tẹ̀ báwọn tàbí ọmọ mi tó wà wọ́n ti gbójú us mọ́gà ó bá ṣe pa ní pa lórí panorama wọ́n ti ní kọ́jọ́ ojú mi ṣùgbọ́n ọlọ́run lójú wọn. òun ló gbé mi mọ̀ rí. àwọn kẹ́ni bàbá ni ó rọrùn mú kẹ́. alukura ni ni ò gbà bàbá ni ò jẹ adijọ́ tún ni ò ṣe. òun ló gbé mi mọ̀ rí. àwọn kẹ́ni bàbá ni ó ẹ̀yin àtà ń bá kó bákó àlà ó ṣíkà lójú ẹ̀yin àtà ń bá kó bákó àlà àtà ń bá kó bákó ẹ̀yin àtà ń bá kó bákó àlà oko mi ẹ̀rọ dà sí ilé ẹṣin oko mi ẹṣin dà sí ilé ẹ̀rọ. ó sọ ó strong kájíjọ lọ́sẹ̀ pẹ́ kájíjọ lọ́sẹ̀ pẹ́ ayé olólùfẹ́ ń wó ẹsẹ̀ fún mi. ọ̀tọ̀ ní kí n kó odò à báyìí tó sọ pé kí ni pàṣẹ kankan ọ̀tọ̀ lọ́hùn sóhun ṣàlẹ̀ nìkan. ẹ̀sùn alájà sọlá ó láti jáde ẹja máa wò ó. ó ṣe é tí ẹ láwo màmá ìpèjì èèmọ̀kẹ́ adélọ́wọ́ tán. rẹmi sùúrù tùbú ká òun ṣe ó ṣe sọ̀rọ̀ tó lọ́yún. fáwùsà tù balógun o madam sajẹ kúkà balógun o ṣe. ilẹ̀ ṣí bébì èèmọ̀kẹ́ ṣí bébì. ọgá lóòkè ìṣòdì òkèrè ọ̀nà wa àwọn èèyàn bá a sílẹ̀ rí yẹn ìṣòdì òkèrè ọ̀nà ọjọ́. Ìyábọ̀ Òjó sẹ́ẹ̀sì mother first prince mother festus mother priska aláṣẹ first prince lunch ìyẹn ní Lẹ́kì Ìyábọ̀ Òjó kúkà ilẹ̀ sẹ́ẹ̀sì ìmúkẹ́lẹ́. Àyọ̀ká ọlọ́gẹ̀dẹ̀ ẹ̀ àyọ̀ká ọlọ́gẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ Dàmọ́lá Ọlátúnjí mo rí ẹni bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ṣe nígbà sí ọ̀rẹ́sà oṣù fún iṣu Adéolú finest ọkọ̀ Victoria èèyàn bá a sí òye sọ̀rọ̀ ọ̀kẹ́ta ṣé wọ́n rẹ̀. rẹ̀mí sọ̀rọ̀ tó mọ̀rí rẹ̀ ìdí náà ni.
náà ní Paso. Bororo Rẹmi ìdí náà ní Paso. Kí ló dé? Àǹtí náà ìdí náà ní Paso. Ajíbọ́lá Paso wá. Ilé Gọlúgọ̀. Orí Aníbàkún ló lọ́ọ́ fọkàn mi àlọ́fẹ́ ẹ̀yin lọ́wọ́. Ọdún àdé Adékọ́lá. Síkírà àtúnṣe ń dédé. Àyìnkẹ́ ní ìyẹn òun lọ sí kí ìyàtọ̀. Ọmọ òṣè sí ń dédé. Ó ṣe ta yóò dúró kí ọ̀ọ́ káyọ̀tì rúmi táyọ̀. Àbíkẹ́ mi kò dúró. Ọmọ bá mi Àyìnlá Kollington. Òkè Àtidọ́lápọ̀ òyìnbó Àtidọ́lápọ̀ Bororo. Ọmọ tàyìnlá Kollington. Ọmọ kébékébé Àyìnlá Kollington. Ọmọ òṣèdọ́lápọ̀. Ojú ìran ni òkúlé Pasuma. Àbẹ̀kúnlé. Mọ́dàmá ìyàwó ẹ̀rọ ẹ̀kọ́ kalẹ̀ ọ̀rẹ́ màmá Paso ìyàwó ẹ̀rọ ẹ̀kọ́ kalẹ̀ yé mọ̀ṣẹ́ kó kalẹ̀ wàásílá tó kó dẹ̀ ló ṣe ilẹ̀ wàásílá tó kó dẹ̀ ọmọ ṣe wàásílá Yétúndé bẹ́ẹ̀ ní sèyàn Alábí ó bá àzùmọ̀ ọmọ ṣe Yétúndé bẹ́ẹ̀ ní sẹ́ni tí Alábí ó bá àzùmọ̀ ìgbà wọn ti tó bá lówó lórí. Alájà Aishatu Aya Musa Muhammed Adéọlá ọkọ Adéọlá lẹ́yìn jẹ́jẹ́ ọ̀nà jọ́gẹ́ Alájà Aishatu Aya Musa Muhammed number 1 all product super ẹkú kalẹ̀ Alájà Aishatu wọ́n ti ṣe nọ́mà wọ́n ti yọjú sí mi kúnlẹ̀ ọ̀la bí ó bá àtúmọ̀ ibà àwọn sẹ́kọ́tẹ́rọ́. ọmọ Igbo alábíọ́lá àmàgà ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ní ìlú Èkó àwọn olóyè ọ̀nà aláṣọ yẹ́lò lọ fún mọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n òun jọ́ ní lọ́dọ̀ ọ̀tún. ẹ bá rí wọn nínú bára ìjọ. ìyàgbẹ́lẹ́ bùdù ṣoṣà ni àwọn ọmọ ọ̀nà ń lé nàbí tówó. ẹsẹ̀ fún gbogbo mi sí bọ́ọ̀dì ìlànà. Tinúkẹ́ kú kalẹ̀ màmá Bukky sọ́sẹ̀ ṣoṣo. Àtinúkẹ́ ìyá ò fẹ́ dàgbà o. Àtinúkẹ́ ò fẹ́ dàgbà. Ìrọ̀lẹ́dẹ̀ ń pa àgbà ti dé. Ìyá Bukky sọ́sẹ̀ mọ̀ dá Bímbọ́ ní sọ́sẹ̀ ṣo. Àgbà ti dé. Ẹ fẹ́ dàgbà. Irun funfun ti ń yọ Paso ààbùn. Àgbà ti dé Tinúkẹ́ mama Bukky ẹ ṣe my sister tó ṣe dáadáa wọ́n fẹ́ràn Paso àrùn ọmọ ìyá wa náà fi là kàtà àwọn tàyídé má ṣàkíyàn àkùnrin gbọ́n ọ̀gá ló sọ bẹ́ẹ̀ kí wọ́n di ọtí bẹ́ẹ̀. Ó ní Yétúndé màmá Bukky ìtàlá sóòlẹ́ ó máa jó. Ogun kẹ̀kẹ́ ni rọ́dà abẹ́fẹ́ ọkà rẹ̀ ò lẹ ọmọlóore àkọ́kọ́. Màmá ò fẹ́ gbà kí ló ṣẹlẹ̀.
Tinúkẹ́ màmá abúkì ìtàlá sọ̀rọ̀ lẹ́wọ̀ àjò. Ìjọ ìgbà yẹn 1984 nìyẹn lọ́jọ́ kù 2018 lélẹ́yìn. Táwọn ilé Yorùbá gbọ́ Pasuma wọ́n á sick. Àwọn ilé gbogbo Chicago táwọn bá gbórin Paso wọ́n á sick. Àwọn tó jùlọ ní ìkẹ́ni. Táyọ̀ kẹ́hìndé Chicago nation. Àwọn tí Mama Alia. Àwọn tí Lara. Àwọn mọ̀ sí Alia. Àwọn tí mọ̀ sí Alia nìyẹn Paso. Ìbá ṣe láàrín bága. Aláàbò kúnlẹ̀kúnlẹ̀. Oya Honorable Olúládé o. Honorable Olúládé Ṣẹ́gun. Abúlé Adélé ọ̀rọ̀ àlàfo. Ọ̀gá tẹ́lẹ̀yẹ lè ní ìmọ̀ ṣe o. Pàtọ́jú àbókí bàbá méjì yóò ṣe. Tọ́jú youngest gbogbo sínú ilé àwọn àlọ́bí. Pẹ̀lú àná ọ̀daràn ọ̀ṣọ́. Gani bàbá bá rí èmi kú. Ilé Gani bàbá bá rí ọmọ ọ̀ṣọ́. Àwọn fi òye sẹ́ka ní mo kí ọ sọ. Ìwọ ń jẹ́ òtún o. Ó ń jẹ́ àṣírí ẹ̀pọ̀ o rẹ̀ tún rẹ̀ o. Àṣírí ẹ̀pọ̀ o. Ìwọ bímọ nìrọ̀ abẹ́nú fi gbẹ́tẹ̀ lórí iyọ̀. Àwọn kan sábẹ́ gàdà ìwọ nílé lọ́rọ̀ o. Àwọn kan sábẹ́ gàdà ìwọ nílé lọ́rọ̀ o. Ọmọ tí ẹ̀ ń lé lọ́wọ́ o. Olówó ńlá àwọn kan lọ public school. Owó tẹni tí wọ́n jùlọ. Gbọ́dọ̀ báyà báyà láì mọ́ yọ o. Ọ̀yẹ́ mọ̀ yẹ. Báyà láì mọ́ yọ o. Oúnjẹ báyà. Oríṣiríṣi ọba aláwòsàn. Ó ṣe fún ọ̀rọ̀ ìṣọ̀pẹ́ àwọn kan pẹ́ tọ̀ orí gbà o. Ọlọ́run yóò pè o. Kí ló wá ṣe tó nínú pẹ́pẹ́ lọ́wọ́? Báyà láì mọ́ yẹ. Ó bọ́nà báyà láì mọ́ yẹ. Bàbá ẹlẹ̀ ẹgbẹ́ wọn ẹbí. Báyà láì mọ́ yẹ Paso. Ìyàwó kò ṣe Paso lórí làwàkà o. Lista Silva ìrànjọ lèmọ dàrọ ìwọ̀n yìí. Gbogbo àkàrà kílódé ọmọ ogun òdìjà pa ní Naija ibà sí ẹsẹ̀ bábábá. Kábíyèsí kú ẹ̀rẹ̀ gbogbo Badagry ìfẹsọ ìlẹsẹ jùlọ ọlọ́bílẹ̀ èkó ọ̀ṣọ́fọ́dọ́. Àwọn ọlọ́lọ́wọ́ ń tọ́jú àwọn ọjọ́ iṣẹ́ fàájì. Ọlọ́lọ́wọ́ wọ́n máa jẹ bùkún kẹ́. Àdìmọ́lá ìlérí ọba. Àtẹ̀wé ẹ̀ka làgbà. Láyé bí àtẹ̀wé ẹ̀ka làgbà. Lórí alálàbí kúkú ọ̀rẹ́. Tèmi dápẹ́ láàbọ̀ ìka olórí kan àlàfo. Regina Ṣukwu ọmọ Igbo. Sèmi ògbẹ́lẹ́ àdúgbò mi. Ìyá ní àjọ ìjọba ìjọba. Ọpẹ́ ní fọ́ọ̀rọ̀. Wọ́n dára ọmọ oṣù. Ọmọ Èkó náà ó ti di Yorùbá tán. Ó ti di Yorùbá tán. Liz ẹja tó fún sátì ẹ̀rọ.
aláṣẹ lọ́yìn aláṣẹ ọ̀run. aláṣẹ lọ́yìn aláṣẹ ọ̀run. bàbá ẹgúsẹ́ ọba níwájú ọba lẹ́yìn ọba tọ̀tún ọba tọ̀ọ̀sù ọba tàrin oyinbá ọba tó ké bá ti sáré atẹ́rẹ̀ fi ń tẹ́ ní àtàsọ́ máa ń fi ń tasọ́ èrò tó wọ́n rí aláwọ̀ ṣe é bí bá a sọ èèyàn kan náà ń pè bẹ́ẹ̀ ládùúgbò tiwa ní kẹjà ọ̀run lé. olùmọ̀gá lórí kébẹ̀ lórí irọ́ olùwàfẹ́ orúkọ àwọn akẹ́lẹ́ ní ìmọ̀ ògùn ọ̀ni ọ̀dọ̀ yín náà ń pè ẹ̀yìn lọ ní káwọ́ lórí àsìkò bí àtàwọn gbé ṣiṣẹ́ lọ́wọ́ fún Liz da Silva Times Square ní 30th of December 2018 ọgbọ̀n ọjọ́ oṣù kejìlá ọdún 2018 orígun ẹ̀yìn tó ẹbí akẹ́lẹ́ mímọ́ ògùn ọ̀run ẹ̀rọ sọ́kà ẹ̀ẹ̀kan dúró sílẹ̀ àtọ́rí stéèjì kẹ́sù máa ṣe wọ́n fẹ́ẹ́ ká máa parí orin ọmọ ìyá wa náà fi là kàtà ojú Liz da Silva pọ̀dọ́ ni wọ́n yìí mọ̀ ìyẹn sọ. ọ̀sẹ̀ ṣọ́ṣọ́lá ni wọ́n pè é àwọn toríṣì àwọn tọ̀tún bá dání wọ́n lè rọ̀ ṣe ibi ilẹ̀ ṣọ́ṣọ́lá gbogbo Manchester ilẹ̀ ibi ilẹ̀ ẹ̀yìn so èyàn akílẹ̀ fújì omi wẹ́wẹ́ èyàn tó sílẹ̀ mọ́nà mi àti omi wẹ́wẹ́ èyàn bá ń sọ ẹ̀ẹ́sẹ̀ ṣọ́ṣọ́lá ilẹ̀ ìpínlẹ̀ mi mọ̀ ṣó èyàn oríṣi oṣó ọjọ́ ṣọ́ṣọ́lá ọ̀gá Buckland ẹ̀gbọ́n Buckland gbogbo Manchester mi mọ̀ ṣó èyàn tó ríṣi ìyá ìbáṣọ ọba torí ọba tara ọba tàlá gbogbo ọjọ́ ọba gbogbo gbà ọba tọdún ọba tọ́ṣu ọba tẹ̀sí ọba tọ́jọ́ ọba ti gba ọ̀rọ̀ àdásíkò olùwàgẹ̀ lórí kébí alórí rẹ̀ olùwàfẹ́ ẹ̀yà rí igi kò ṣẹ̀yìn sátì ẹja nu bó omi bàbá ló dábò mọ́ ẹranko nu bó kò ṣẹ̀yìn lọ́wọ́ ọba tẹ̀wé ẹ̀yí ọba tẹ̀sán ọba tẹ̀lé ọba talẹ́ ọba tẹ̀wé ọba tì dájẹ́ kókó fáàl ọba kárí náà ní pàpà kábíyèsí wáyé ọba tó ń lọ òun ṣan. àwọn tọ́mọ olè oṣooṣù ẹ̀ẹ́dẹ̀mí lè yí lọ́wọ́ sáàtì ẹjọ́ ojú náà ẹ̀ka ojúṣe ogun ni èmi tí ẹ ti nípa náà bójújú náà bójújú ṣe ẹja dúró ní òtún mọ́kànlá kàtà jùfúnṣẹ́ nígbà gbọ́dọ̀ fàṣọ. dákun ẹ̀wọ̀n la ẹ̀yìn kan ṣoṣo ẹ̀wọ̀n la ojúṣe ẹ̀yìn kan ṣoṣo àná bí mú ọmọ sàrànlọ́rẹ́ sára akẹ́yìn nígbà kan bàbá ẹ̀sẹ̀yìn náà bá ti wọn. ìdárúkà ọmọ tàmí náà ti wọlé ọmọ abúlé láyé ìyó lórí rẹ̀ ọ̀rẹ́ tàbí bá kí sọ́ọ̀ nítorí ìrìn kan ṣoṣo. ọmọ yàrá ìjágun fún àtọ́jọ́ orí tó kẹ̀ ọmọ ya náà bí ìrànlẹ́ òṣèṣẹ́ ṣọ́ṣọ́ ló máa ṣe ṣọ́ṣọ́ ló máa ṣe style ṣọ́ṣọ́ ló
gbogbo payá ó ṣe Mario ìyàwó tàlàfẹ́ ọṣọ lẹ́wọ̀ Mario mi Tinúkẹ́ ìdá Tinúkẹ́ màmá búkì kí ló ṣẹlẹ̀ gan oṣù ọ̀ Tinúkẹ́ màmá búkì màmá bí n bọ́ sẹ́sẹ̀s ibà sílẹ̀ àwọn bàkà ẹ̀jìnà ṣubú kí ló dé kí lè ń rò kí ló dé kú lè bá àti máa ọmọ ṣe yóò sófò tó sófò dọ́là ó káwé dọ́là rẹ̀ jẹ́ sófò àpò pàdé ìlú káyé dọ́là ọmọ ìbú dọ́là àbúdú dọ́là ṣáná. Shama Somolu local government Iyandula Tinúkẹ́ mọ̀ọ́dá búkì ilẹ̀ ọlẹ́ Mario ní òtítẹ́ mọ́ sùúrù wọ́n sùúrù hù Mario ní ọ̀làfẹ́ oṣù ó ní Mario mọ́ sùúrù ṣe Mario. Mario mọ̀ kúrú ẹlẹ́ ọ̀já Jésù kú ẹlẹ́ bìrì yọ. Ilé ọdúnlá mi ìsúnfúndùnlá yóò ṣe yéésùfúndùnlá ní àwọn ti Jámánì mi ní ọgọ́ṣe ilé ìsúnfúndùnlá ẹ̀mọ́ṣe àwọn Bímbọ́ èèyàn rí kágọ́ọ̀nù ilé ìsúnfúndùnlá àwọn òkè. MC 2019 wọ́n bá wa yàrá ilé Yusufu ìdúlà mọ̀ ọ́ ṣe ṣe Yusufu ìdúlà yọ ọmọ òṣè bírú sí. gbogbo Canada àwọn ti Canada Yusufu ìdúlà yọ ọmọ òbáyànjá àwọn Mojí Abbas okay. Ilé Yusufu ìdúlà àbúrò ti dúlà àbúrò ọ̀kẹ́mbẹ̀ tó jẹ́ èsì fọwọ́ ọ̀ṣẹ́ gbogbo Kogi àwọn ti Kogi gọ́nẹ́sọ̀ wọn ṣe wọn kẹ́mbẹ̀ bá ń tọ́jú Ahmed bọ̀dá pátápátá ẹ̀gbọ́n wa Ahmed dúlà yẹn òṣèlú gbogbo kẹ́mbẹ̀ ẹ bá ń kí mọ́ sọ̀rọ̀ Mario ẹ bá ń kí mọ́ sọ̀rọ̀ ẹ bá ń kí mọ́ sọ̀rọ̀. Ojúdílà gbogbo Canada gbogbo Ontario gbogbo Spain ẹ̀yà báńkì mọ̀ sọ̀rọ̀ Mario Spain gbọ̀ngàn lẹ́tà ibi tó wọ́n ti jáde gbọ̀ngàn nìyẹn ọlọ́gbọ̀n akẹ́bà àjàmbá ṣe ọ̀nà gbogbo ọlọ́tọ̀ ọmọ jagaba. Ose ọ̀nàrẹ́bù ọlọ́tọ̀ ọmọ jagaba pa ní tẹ́lẹ̀ bàbá tún dọ̀nàrẹ́bù iṣẹ́ ẹ̀ lé gan. Àrẹ̀mọ nìyẹn àrẹ̀mọ ọlọ́tọ̀ bọ̀ ṣòlódé wà lóore dáhìlà ró dáhìlà. Wà lé PFC wálé dára dára. ọlọ́gbẹ́gun ni akábàjọ mọ̀ ṣe jù wọ́n ọlájú wọn adéhùn mi rọ̀ ṣòlódé ọlọ́wọ́gbó olúlàdé ẹ̀tọ́jú ọlọ́tọ̀ wọ́n sọ fún wọn pé ìran Mario gbogbo Atlanta àlọ́ ọ̀rìn ẹ̀ṣọ́ ẹ̀tọ́jú kéésì ọmọ Múṣí èyí tààrà bí máa tún máa wà sóò bá rán. Ó jẹ́ ọ̀làwọ̀ ayọ̀bá ọ̀làwọ̀ ayọ̀bá máa rọ̀ l'Abuja ọ̀làwọ̀ ayọ̀bá máa rọ̀. ọ̀làwọ̀ ayọ̀bá ó
jẹ́ lára ẹ̀ bàbá ò bá fún. Ó ní ẹ̀ máa ń hulẹ̀ o. Ó sọ pé ẹ̀ máa ń hulẹ̀ bàríkà o. Ó yẹ jẹ́ ká sí ijó ọdún ẹgbẹ̀rẹ̀. Bàbá Èjìgbò olóhùn sáfẹ́wé ọmọlá lójúgbò ó náwó tó bára àwọn òbí asfalt ó ní ẹ̀ máa ń hulẹ̀ o. Ẹgbẹ́ ìwé ẹ̀ máa ń hulẹ̀ bàríkà. Ilé ìsúrí olóòṣè síwájú lónìí. Oṣù síwájú àwọn tọrọ. Oṣù ìsúrí oṣù mukada àwọn tọrọ nìyẹn. Oṣù bàbá Èjìgbò ọ̀gá skul-boy bàbá Èjìgbò ni wọ́n gbé ìwé mọ̀ ṣe. Aláwọ̀ àyèmí sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀ máa ń hulẹ̀ o. Ẹjọ́ máa ń hulẹ̀ bàríkà. Àwọn táyé kọ́yìn gbogbo ṣídálò àwọn tí màmá àlíà. Ọ̀rẹ́ àlíà òkè. Bàásì bí ìwé jẹ́ ẹ̀ máa kó. Ọ̀pìjẹ́ ẹ̀gbọ́n tẹ́ ẹ bá dé UK àwọn eléyìí tírẹ́ẹ̀nì náà wà ó lówó gan eléyìí tírẹ́ẹ̀nì ló wà ní UK tírẹ́ẹ̀nì ló wà ó lówó gan máa ṣe UK ó wà tírẹ́ẹ̀nì Adebanks tírẹ́ẹ̀nì ló wà ọkùnrin bá ṣe àwọn eléyìí ó lówó bíi ẹ tó bá wà tírẹ́ẹ̀nì ní UK sọ àìlè. OPJ OPJ Kẹ́sì ẹ máa retí wa lórí ẹ̀ńtà Kẹ́sì K1 ẹ máa retí wa lórí ẹ̀ńtà ó kárí OPJ ọpẹ́ mi ní ìwọ́gbọ̀n ọ̀ṣọ́gbọ́dọ́wọ́ ọkọ̀ fún mi lọ́la ọkọ̀ fún mi lọ́la. OPJ máa kọ fún mi o. Ọpẹ́ mi ọkọ fún mi o. Fún mi lára mi o. OPJ ọkọ fún mi o. Fún mi lára mi o. MC kú káyọ̀ o. Olú ọmọ ṣe àkísà. Ọ̀gá ajá nìyẹn òkú lè sọ. OPJ ọkọ lollipop mi lọ́la mi fún mi lọ́la ni ó bẹ̀rẹ̀ ọmọ ìṣó ó kàn máa wọlé ọ̀gá ṣúná. ọpẹ́ scoring ní àwọn tà sórí o ó ṣe Jámánì kẹ́ẹ̀tù jọ̀mú bọ̀ àwọn. Rich and rugged. Rich and rugged. Máa ṣe orin la ọ̀gá táwọn kẹ́. Àwọn bá a ṣe. Gbogbo kẹ́tù o. Ọmọ Pẹ̀sìnkú à. Gbogbo ìgbésẹ̀. Ilé ìyàbọ̀dé ìyàbọ̀ òjò ẹ̀kísẹ́sì ìyá olè oníṣàrọ̀ ẹjọ́ kí n ṣìyàn ká o. Ṣọlá ikọ̀ máa ń lẹ̀ ẹ̀wọ̀n ọ̀bọ. Ilé ikọ̀ ọ̀mọ̀gẹ́ àwọn wálé sọ́yà. Lẹ́sìn ọkàn ogun ṣúná ọ̀gá ètò ìjàmà ní kẹ́ẹ̀tò understanding Ìyábọ̀ Òjó
ilé o sẹ́ksì o ìyàwó òjò àwọn èdè kan ṣára ọ̀gọ́ mother first praise oṣù mother first dance mother priska aláṣẹ first priest aláṣẹ buka amala joint olúọmọ MC 2019 MC 2019 that's my oṣù welcome back káàbọ̀ mọ́dà sí nàìjíríà MC Musiliu ìyàwó tó kàn ilé oṣù náà ọ̀gá adéọlá ọkọ̀déọlá okuka ẹ̀wọ̀n oṣù jẹ́jẹ́ àwọn ẹ̀sẹ̀rẹ̀ àgàtà sọkúnṣẹ́fẹ́ ẹ̀mọ́rẹ́ oye youngest wọ́n bọ́dọ̀ túbà àbókí bàbá ti bẹ́ ṣe àwọn ti gúnlẹ̀ lọ́gbọ̀dọ̀ ní àlàáfíà orin ó nítorí tòun mo máa bí méjì ó fọ́gá wa èmi ló fẹ́ fún ọ̀gá ni ó fún èmi tí wà ókè kó fún ọ náà ẹgbọ́n youngest oníkó fóun náà ọgbọ́n ọlọ́kọ̀ bàbá lè àwọn ọ̀ṣọ́ ọgbọ́n ọlọ́kọ̀ ìyẹn ọmọ òṣèbínú. bàbá ń lé àyàn ọmọ òbáyànjá ọmọ olúbẹ̀rẹ̀ mùsùlùmá òṣèlú àbókí bàbá ti méjì òṣèlú ọpẹlúwà òṣèlú youngest ìlàwó youngest àwọn ti jí wá gbogbo amẹ́ríkà ọpẹ́rẹ́ ọ̀túnbà ọpẹ́lọpẹ́ musa ọpẹ́lọpẹ́ muhammed dàlàfé ogúnlógún ìkó sọlá bọ́lá ìbáṣọ báwọn tẹ owó orí ẹ̀dá kọ̀ọ̀kan sọlá mi ìkó ṣe lọ èèyàn wọn lè sọ ya ọ̀gá ilẹ̀ ṣìnà ọkàn o ilẹ̀ ṣìnà ọkàn ọpẹ́rẹ́ ọkọ̀ bàbá lè yàrá ó ṣe bàrígà ní àlàfo ọpẹ́rẹ́ ọkọ̀ ìwọ làwọn tẹ fún kórìí yàrá schoolboy laguda ìkó lẹ́sọ̀ láwọn ọ̀ṣẹ̀ kan onírèṣùpọ̀ ayé àwọn tí wọ́n lé sọ́yà èèyàn làbí inú ẹsẹ̀ àwọn kákákáká. ẹ bá ń tọ́jú díọ̀lá mọ̀dà ti fẹ́ díọ̀lá dọ́tà ó tó sọ̀rọ̀ mi kò yàn lọ́gbọ̀gbọ́n. tábà sọ pé èèyàn dà ẹ mú sínú àwọn jáde o èèyàn nìyẹn èsì náà èèyàn nìyẹn o. bọ́ sọ pé ọ̀dà ẹ mú sínú àwọn jáde o fásitì èèyàn nìyẹn èsì náà èèyàn nìyẹn o. oye schoolboy youngest èèyàn lọ bí ó ẹ̀ sọ̀rọ̀ ọmọ kan so. èèyàn kò ní ọdẹ bàjẹ́ aláàbíà èèyàn kò ní ọdẹ bàjẹ́ kan so. ilé youngest èrè ṣe àwọn tàbí kí bá ti méjì ó fẹ́ fọ́ka ní méjì àwọn tó pẹ́lú à ọgbẹ́ ọlọ́kàn ló wọ̀n dẹ̀ ṣe. ẹ ò ikọ̀ ọmọ kí ẹ ṣọlá ikọ̀ ẹjọ́ kan máa bọ̀ wá o. èèyàn káká gbogbo ìjẹsàbàṣọ ààrùn. gbẹ́nu sínú àwọn ẹlẹ́wọ̀n ara o gbẹ́nu sẹ́nitì tó bá ti lówó lórí gbẹ́gbẹ́nu sílé gbẹ́gbẹ́nu sálàmfíà gbẹ́nu síbinú yéé tún dé gbẹ́nu sí ìrìn òmùọ̀sọ. ilé oṣù náà ọ̀rọ̀ ẹgbẹ́
o ti dé lọ́ọ̀njì yẹn o ti dé lọ́ọ̀njì yẹn tuntun yẹn wàá fọ́ tó bá wọ bẹ̀ wàá fọ́ wàá kájẹ́kù kalẹ̀ ìwọ bèrè lọ́wọ́ ẹlẹ́ẹ̀lẹ́ àmógí o ti rí lọ́ọ̀njì yẹn o Paso ọpẹ́ o ti rí lọ́ọ̀njì yẹn o Paso ọlọ́kọ̀ youngest o ti rí lọ́ọ̀njì yẹn o Paso ọpẹ́lúwà ó nílé òun gangan ni ilẹ̀ ó ṣí ọ̀gá o ọ̀gá rẹ̀ yìí kò ìyàwó ti gágá.